èrò tí ń rò pé èrò tí ń rò tó mo ní ẹ dúró náà wà ní ẹ wá mọ̀ gbọ́ wìrìwìrì lẹ́nu wa kọrin ọba ìgbàlódé akéwì ọmọ bàbá àtẹkílẹ̀kùn ànítorí tá mo ṣe ń ṣeré yìí náà ṣebí torí ìdílé oúnjẹ ni 5 years àánú fásitì kéré mi kọ́ rárá bá yín dúpẹ́ congratulations ló tọ́pẹ́ èbí Dámilọ́lá Adéjọkẹ́ ló pè mí ó ní ìgbàlódé akéwì wá bá mi kẹ́ni mi wá bá mi káwọn olólùfẹ́ gidi ni àṣeyí sàmọ́dún ọdún rẹ̀ lẹ́yìn ìmọ̀ sí èso oníyà yẹn ní fàìsàn ló gbà. kò ní bàjẹ́ òye kò ní bàjẹ́ gbogbo ìdílé oúnjẹ kò ní bàjẹ́ èṣù oníyà yẹn sámi kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ ẹsẹ̀ kò ní bàjẹ́. a ní ìfẹ́ làgbà òye ìfẹ́ làgbà ìfẹ́ máa dá ìfẹ́ máa lóyìn ìfẹ́ làgbà ìfẹ́ dùn gan ìfẹ́ máa lóyìn ìfẹ́ làgbà èṣù oníyà yín lórúkọ Jésù ìfẹ́ làgbà. àbá yín dúpẹ́ o àbá yín dúpẹ́ àwọn ọ̀dọ́ dá lórí ìwé dínlànà fásitì tẹ̀ ń ṣe congratulations ooo àṣeyí sẹ́mi lọ́lẹ̀ lẹ́dùnmarè ìyọ̀bẹ̀ èṣù oníyà yín ọlọ́wọ́ ní tú yín ká ní ìfẹ́ làgbà nílé ayé ìfẹ́ tọ́lọ́hún fi sáàrin òkú ní bàjẹ́ láéláé abáyín dúpẹ́ abáyín tọ́pẹ́ dá àánú olúwapọ̀ adéòkè àyà rere lọ́lẹ̀ ọkọ̀ àní ìyẹn sáré bọ̀ délé bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ́rí ọmọ káfọ́ pàwọ́ káfọ́ jẹ wá kásọ̀ panu kásọ̀ jẹnu káwọ́ fò gédégédé ọwọ́ wa méjèèjì wọkọ̀ délé ìṣẹ́rí akẹsàn ilé ọmọ àgbẹ̀bí ayé ọmọ àgbẹ̀bí ayé ni ọmọ àgbẹ̀bí ọ̀hún ilé ọmọ àgbẹ̀bí òmùwẹ̀ èèyàn kò ní gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù ẹnì kan ò gbọ́dọ̀ gbowó ọkọ̀ lọ́wọ́ ọmọ akẹsàn èèyàn tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù tàbí tó gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn yóò gbọ́ ọ̀run alákejì lọ́nà bí bàbá yóò bá ga jù kó lọ ó di dandan kó ní bàmú lọ́wọ́ ọ̀rọ̀ kékeré ọ̀dẹ ni bàbá yín ṣe lé bàbá tó bí ọlọ́mọ ọmọ akẹsàn ọmọ arúgbó òde tí ń fàyàfà ilé ọmọ ọlọ́kọ̀ ilé ọmọ ọlọ́kọ̀ ilé ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ̀rí ọmọ wájú ọlọ́kọ̀ tí ń ṣòwò ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ tí ń ṣòwò ògèdègèdè ọlọ́kọ̀ ògèdègèdè ọlọ́kọ̀ ògèdègèdè ọlọ́kọ̀ tí ń yẹbẹyẹbẹ àní mo fẹ́ dá dúró ní abẹ́ òun jẹ́ ń bọ̀ kọ̀ọ̀kan rẹ̀ Joseph èkó ní ṣe lé àwọn bàbá tó bí ọlọ́mọ èkó akéde ìlú ọgbọ́n èkó àlómi sálẹ̀ gbẹlẹgbẹ o ràníta ńlẹ̀ lómi lẹ́kọ̀ọ́ ẹ bá ń bi wọ́n pé ta ńlá bàtà bùtù bàbá omi kó mi ta ńlá bàtà bùtù bàbá òtòkódò wọ́n gbé ẹni bá dé kòtò bá gbọ́n ọgbọ́n onítọ̀hún tọ̀hún alákejì ni ọmọ àfijúwọ̀jà máa rìn gbẹ̀ndẹ́gẹ́ ọ̀bùn wọ́ọ̀jà wọ́n pàṣẹ ọ̀ṣọ́ ọmọ gbámúgbàmù onílẹ̀ ìrònú ọmọ gbámúgbàmù onílẹ̀ ìròdò èkó àdélé ibi àgẹ́rẹ́ ti gbé sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ nílé bàbá tó bí ọlọ́mọ aláṣẹ yìí sàmọ́dún orí bàbá fi káyọ̀ ìyá ṣèyí fún mi mo kí lóde tòní ọlọ́run ò ní fọmọ pa àyìn lẹ́kùn èébí iná kojú Dámilọ́lá Adéjọkẹ́ ló rán mi wá ó ní wá báwọn kì í pé kí n ṣàdúrà fún yín èso oníyà yín lágbára ọlọ́run ọba ìwòye mi nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ìràníkẹ́yìn wà káwa náà sì wà ó dìgbà.